Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Wọ́n bẹ̀rẹ̀ o, àwọn wèrè ti bẹ̀rẹ̀ o. Ẹ jọ̀ọ́ o, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ pawọ́pọ̀ ẹ gbà wá ní Kwara State o. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dákun, ẹ pawọ́pọ̀ kábíyèsí. Gbogbo ẹ̀yin ọba àgbàwánlẹ̀ gómìnà, ẹ dákun torí Ọlọ́run. Ẹ dákun torí Ọlọ́run, Yorùbá là wá. Yorùbá là wá o, ẹ dákun. A ti ń gbọ́ nípa odò Ọya. Bàbá mi, Àkànbí ọmọ olódò sledgehammer, jọ̀ọ́ torí Ọlọ́run. Tó bá yẹ pé odò Ọya state ni ẹ fún wa, tó bá yẹ pé gómìnà state ni ẹ fún wa, ẹ dákun torí Ọlọ́run. Jìbìtì ní ń jẹ́ Kwara state o. Jìbìtì ló ń jẹ́ Kwara state. Bó jẹ́ odò Ọya state ẹ fún wa, bó jẹ́ gómìnà state ẹ fún wa, ẹ fún wa. Ẹ jẹ́ a dá dúró o, ẹ jẹ́ a dá dúró títí tọ́lọ́run ó fi ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀. Tọ́lọ́run ó fi ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ nínú Nàìjíríà tó ní kálukú ó fi dúró láàyè rẹ̀. Ẹ dákun Kwara, ẹ bá wa sa sí mẹ́fà. Ẹ bá wa sa, ẹ jẹ́ káwa gómìnà ká dá dúró. Ní kí Ìlọrin má ṣe tẹ̀, ẹ jẹ́ kí Ìlọrin náà dúró láàyè wọn. Àwọn tó wà nínú Ìlọrin ìwà wọn jọba ara wọn, kọjọ máa wà lọ́dọ̀ ara wọn. Àwa tá a jẹ́ gómìnà, ẹ̀yin ọmọ gómìnà, ọ̀rọ̀ tí mo wá sọ fún gbogbo wa lálẹ́ yìí kò kí ń ṣọ̀rọ̀ ẹ̀sìn. Kírísítẹ́nì lèmi, mùsùlùmí lèmi, oníṣẹ̀ṣe lèmi, ọ̀rọ̀ ẹ̀sìn kan ló wà nílẹ̀ yìí o. Torí àwọn ọmọ Fúlàní wọ́n ti bọ́ tà báyìí. Mo máa play fídíò wọn fún yín. Kudos to bàbá mi kan tó mú jáde wá fún wa, ó ní Yorùbá wù fídíò tí mo ní máa mú wá fún wọn, ti sẹ́ǹdì ẹ̀ sí mi. Wọ́n ní káwọn táwọn lọ gbáradì. Tẹ bá wá ẹni tó ń sọ̀rọ̀ yìí, màá ṣó fídíò ẹ̀ fún yín. Ẹ tẹ bá wá morúkọ ẹ̀, ẹ máa wá gbé síta. Kí lorúkọ ẹ̀? Fúlàní ni. Kò ṣe pé wọ́n ní àní tàbí ṣùgbọ́n Fúlàní wà nínú orúkọ ẹ̀. Olóhùn tí ń gbọ́ pé wọ́n fẹ́ pín Kwara sódò Ọya, allegedly òun gbọ́gbọ́ odò Ọya àtòdò Ọya o àti òkun Ọya o. Ẹ ṣàjẹ́ kọ́kọ́ yà wá pẹ̀lú àwọn pípù yìí ná. Ká dá dúró. Àìsè kan náà, ẹ dákun o. Please o, bàbá Tinubu, God bless you. Ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Yorùbá wù yẹn ṣeun. Bàbá Àkànbí ọmọ olódò sledgehammer tí ń bá wa bẹ̀ yín, ẹ dákun torí Ọlọ́run. Please ẹ jẹ́ a dá dúró o. Ẹ jẹ́ a dá dúró. Àìsè kankan náà o. Lọ́dọ̀ tiwa nílùú gómìnà, mùsùlùmí ń fẹ́ kìrìsìtẹ́nì, kìrìsìtẹ́nì ń fẹ́ oníṣẹ̀ṣe, oníṣẹ̀ṣe ń fẹ́ ẹni tí ó ṣẹ̀sìn kankan. I am a typical example. Àfáà ni bàbá mi, wòlíì níyá mi, èmi ò sì ṣẹ̀sìn kankan. Spirituality lèmi bílíìfù nínú. Adẹ̀jọ́ ń ṣe lálàáfíà. Ìyá mi àtọ̀bá mi wọ́n jọ gbé lálàáfíà dọjọ́ ogbó ni, dọjọ́ kú wọn. Àlàáfíà tayọ̀ lèmi náà fi ń gbé. Ẹ dákun torí Ọláwé pààyàn lọ́dọ̀ wa o. Wọ́n ní ẹ pa ni o, wọ́n ní ẹ pa ni o, àá pa ni o, àá pa ọ ni o, àá rọ́ ní pa ni, àwọn náà ẹ pa ni o. Àwọn ẹsẹ̀ yìí ní gbóná o. Ẹ dákun. Ẹ̀yin Yorùbá Wuyì fans, ẹ máa surprise mi. Mo post orí YouTube mi láàárọ̀, mo ní mi ní sàn kankan o. Gbogbo ẹ̀yin fans Yorùbá Wuyì, mo ní mi ní sàn kankan. Ṣùgbọ́n Elédùmarè ó máa bá mi san yín ní ẹ̀san. Mo ní Elédùmarè bá mi san yín ní ẹ̀san because mo fẹ́ sọ ọ̀kan. Mi fẹ́ sọ anything. Ẹ surprise mi o. Láàárín wákàtí mélòó ni mo ti gba 1 kí ni mo gbà lánàá 1.210. Admin ṣe wà ń bẹ̀. Then after that, gbogbo ẹ̀jẹ̀ lọ hide orúkọ yín. Mo orúkọ yín o. Because the more you send the receipts to me, the more you send the receipts, the more tí WhatsApp ń gbórúkọ yín wá fún mi. Ẹ má hide orúkọ yín, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, mo mọ̀ pé ẹ fẹ́ ṣe ní anonymously. Mo mọ̀ pé ẹ fẹ́ káwọn èèyàn mọ̀. Ẹ fẹ́ káwọn èèyàn mọ̀. Èmi náà tó lóye dárúkọ lánàá, ó ṣe bákan lára mi. But eléyìí, ẹ jọ̀ọ́. Màámi Stella, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Èèyàn mẹ́ta ni mo ní kán join wa lánàá. Ṣé mọ̀ pé ìyá tó ń jẹ́ ìyá
Stella Ọládélé, no, Stella bóyá Odélé àbí Ọdẹ́lé lórúkọ wọn. Kékeré àpò ní màmí, àwọn nìkan ni wọ́n ṣe àkáǹtì pẹ̀lú wa ní àná. Àwọn nìkan ni wọ́n ṣe àkáǹtì. Àwọn nìkan ni wọ́n dúró tì mí tí wọ́n ṣe àkáǹtì pẹ̀lú wa ní àná. Àgàgà ẹ̀yin ọkùnrin tá a yàn, ẹ̀yin ò tiẹ̀ gbin. Àwọn obìnrin tí ẹ̀ ń tíráì díẹ̀, ẹ̀yin ọkùnrin ẹ̀ tiẹ̀ gbin. Ẹ̀dẹ̀ mọ̀ pé mò ń ká lòlò, wọ́n máa ní àgọ́jọ́ ń sì bá mo lè fẹ́ ṣàlàyé. Mo fẹ́ sọ pé mo kówó sí. Màmí Stella ìṣe mo dúpẹ́. Ẹ bá pè èèyàn kan gbìyànjú ló máa dá yín lóhùn. Àwọn tí wọ́n padà fún wa lówó máa padà gbórúkọ wọn jáde. A lè má pè gbogbo ẹ̀ tán. Ẹ ká kọ́kọ́ gbọ́ àfáà yìí náà. Ẹni tó bá lóun ò ṣe Islam ma tó yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ́n yẹn o ayé o sí nínú Islam pé mi ń ṣe Islam mọ́ ìgbà tí wọn ò lo Sharia náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ńgbọ́ ya ó fi lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. Lábẹ́ òfin ti Sharia wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsìn ní mú tipátipá pé àfi kó di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi Islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé ńjọ́ tó o bá ti lóò ṣe Islam ma wọn pa gbogbo ẹni tí máa di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé o ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé ńjọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma eléyìí Imam al-Bukhari àtàwọn míì gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìláàmù rẹ̀ dà tó lóun ṣe má ẹ pa òfin Allah ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti filẹ̀ bí ọba pé ọ náà ò pé pé kọ́ wà láyé wọ́n pa ọ ní òfin Sharia nù. Ẹ dákun bàbá Tinubu torí Ọlọ́run ẹ dákun bàbá Tinubu nílẹ̀ gómìnà èyàn tó ń ṣe mùsùlùmí ó ń fi mùsùlùmí lẹ̀ ó ń di kírísítẹ́nì ẹni tó ń ṣe kírísítẹ́nì ó ń fi kírísítẹ́nì lẹ̀ ó ń di mùsùlùmí. Àwọn bàbá wa ńlẹ̀ gómìnà ẹlẹ́bọ hánránhánrán ni wọ́n aláwo ni wọ́n ewé mi sòkè ọdẹ ni mo ti wá èyàn kì í fi kùránì ṣọdẹ èyàn lè fi bíbélì wọ̀gbẹ́ lọ́dẹ ẹranko burúkú ọ̀fọ̀ àyájọ́ gbẹ̀tugbẹ̀tu oríṣiríṣi làwọn bàbá ti wá ń kó wọnú ọgbó tó fi pè wá ní òkè ọdẹ gbàgbọ́dẹ̀ gbẹ́sìndé àwọn bàbá wa gbà á ó ní àwọn tó bá wa tó ń ṣe Ṣàngó wọn sọ pé o bá ti fi Ṣàngó sílẹ̀ bá ti jọ́ ìsìlámù wọn ó pa ọ́ ni o tó bá ti fi Ọya sílẹ̀ bá ti jọ́ ìsìlámù wọn ó pa ọ́ ni o tó bá ti fi kinní kan wọn bàbá wa ò sọ bẹ́ẹ̀ làwọn èèyàn wá ti lè gba ìsìlámù. Sharia wà nílẹ̀ gómìnà bàbá Tinubu tó yẹ kí fẹ́ ìgbómìnà state ẹ fún wa ní gómìnà state àwọn àtàwọn pípù yà kì í ṣe nǹkan kan náà sẹ́yìn náà ti ń gbọ́ wípé wọ́n bá tó pé ò ṣe mùsùlùmí mọ́ wọ́n pa ọ́ ni wọ́n ní kò ní àní tàbí ṣùgbọ́n dẹ̀ ń ṣe wéréré o God bless you wéréré o wọ́n ní kò sí àní tàbí ṣùgbọ́n dẹ̀ ń ṣe dẹ̀ ń fọ́ dẹ̀ ń ṣe dẹ̀ ń tú wọ́n ní kò sí ń bẹ̀ ó pé òṣèṣì lámù mọ́ wọ́n pa ọ́ ni. Àgbákọ́mọdé ẹ dákun gbogbo àgbákò yìí àwọn ẹṣẹ nígbónà ẹ dákun bá wa ẹyà wá yà àwọn pípù yìí ẹ pọn lọ sí odò ṣé odò Ọya lẹ pé fún wa kódà kẹpẹ wá ní gómìnà Ọya kódà kẹpẹ wá ní gómìnà stéètì odò Ọya stéètì please bá Tinubu because máa play another Fúlàní fún yín o ọ̀rọ̀ odò Ọya tí àwọn bá Tinubu ń sọ nísìnyí wọ́n ti ń takò díẹ̀díẹ̀ bá Tinubu nílẹ̀ gómìnà o ṣé Tinubu ni nílẹ̀ gómìnà ṣé Tinubu ni ṣé 4x4 àbí 4x4 ni àbí 4+4 ni ṣé Tinubu ni pé ẹtẹ ẹ̀yọ̀ǹda Mọ́tẹ̀sọ́lá Ìgbòho òòṣà ó kọ́ kúrò lẹ́yìn odi point number 1 ẹ fàdísálẹ̀ ó kúrò lẹ́yìn odi ó wá sílẹ̀ Nàìjíríà bàbá Tinubu you don buy me Ọlọ́run ó ti rà mí Ọlọ́run pé fàdísálẹ̀ bàbá Tinubu ẹ gbàgbé pa ẹ ti rà mí lẹ́yìn yẹn ẹ tún wá gbogbo ìbọn yẹn ń fòrò wa tún wọ́n ń dààmú wa nílẹ̀ gómìnà
ẹ tún wá ní kí mọ́tẹ̀sọ́lá Ìgbòho òòṣà kó tún wá yẹ̀ wá wò, kó tún wá bẹ̀ wá wò, kó tún wá kí wa nílẹ̀ gómìnà bá Tinubu. You know say I love you before, you know that one now, you know. Ẹ ti rà mí, ẹ dákun, ẹ yà wá ya àwọn eléyìí àgbákòmọ̀dé, àwọn àgbákòmọ̀dé, ẹ yà wá ya àwọn àgbákòmọ̀dé. Ẹni bá ṣe wọlé máa tó play yìí, máa tó ìyá ọmọ yìí dà, ìyá rẹ̀ dá o, máa tó fídíò yìí play bẹ́ẹ̀ káwọn èèyàn wọlé díẹ̀ sí kí n tó play òyìgìyìgì olú ọ̀run gbáǹkọ́gbì lórí ọ̀rọ̀ odò Ọya. Àgbákòmọ̀dé o, àgbákòmọ̀dé lórí ọ̀rọ̀ odò Ọya o, wọ́n ti bẹ̀rẹ̀ o, wọ́n ti bẹ̀rẹ̀ o, wọ́n ti bẹ̀rẹ̀ o. Àwọn fáǹsì mi Yorùbá Tinubu ti rà wá pa oògùn gbọ́ lórí péjì Yorùbá Tinubu ti rà, àbí Tinubu ti rà wá, Tinubu ti rà wá pa Ọlọ́run, ó ti rà wá. Sunday Igboho ló fi ṣe collateral, Tinubu ti rà wá mi bí o ti fi Sunday Igboho ṣe collateral. tó fẹ́ gbà kò lélẹ̀ yà fọ́gbà kò ní gbóná. ẹ tó bá jẹ mùsùlùmí nílẹ̀ gómìnà kó máa kírun ẹ̀ nílẹ̀ gómìnà àjọ máa jẹran léyà ni, àti kírísítẹ́nì àti oníṣẹ̀ṣẹ̀ àti mùsùlùmí àti ọjọ́ iwájú wa kérésì àjọ máa jẹ ṣíkìn ni. tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ń ṣe ẹbọ ẹ̀ tó bá hákàrà déwájú wa tó má fẹ́ kọ́ sí àágbà bọ́ọ̀dẹ̀ fẹ́ kọ́ sí ìyá búrẹ́dì ta búrẹ́dì à lè ra búrẹ́dì lágbolé á fi jàkàrà. àwọn ẹ̀ṣẹ̀ ọ̀nì ọ̀pá ọ̀nì ẹ̀pá ni àpá òní ọ̀nì ọ̀pá ni ọ̀pá òní pípa kí ló dé azao náà azao. ẹ jọ ẹ ká kọ́kọ́ lọ sí baba ńlá díẹ̀ kí ló ti fẹ́ pè mí ẹ̀kọ́ pọ̀ jọ baba ńlá ni arójòjòjò bàbá wa máa sọ̀rọ̀ díẹ̀ lórí wọn díẹ̀ nínú lórí ẹ̀ bẹ́ẹ̀ mi kí n tó pè tó pọ̀. bàbá wa ni arójòjò bàdélé àrójò bàdélé àrójò òjò lọ́rọ̀ tí yóò tètè dá o bàdélé àrójò àwọn ọlọ́mọ arójò owó ọmọ arójò owó àbí òjò lọ́rọ̀ tí yóò tètè dá o ọmọ arójò owó. One plus four ó jẹ́ 8. So gómìnà Abdulrahman Abdulrasaki àwọn ọ̀nù ìgbà tí wọ́n fíṣítì bàbá ńlá ìgbà tí wọ́n lọ sí bàbá ńlá nígbà tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ ní bàbá ńlá ààfin kábíyèsí arójòjòyè yẹn ní bàbá ńlá àwọn ọmọ arólú owó bó tẹ̀ jẹ́ wípé àwọn èèyàn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ láti February gọ́vnà Abdulrasaki Abdulrahman kò tí rí wọn gbà kalẹ̀. ní àná tí àwọn bàbá wọn lóyè Sunday Igboho òòṣà tí wọ́n wá travel lọ sí Kwara State wọ́n wá rí àìmọye oríṣiríṣi ìlú ni wọ́n rí tó yẹ pé àwọn tí wọ́n ń gbèlú yẹn everybody ìgbẹ́ là ń fẹ́ ewé oko lóbìnrin wá nǹkan ọbẹ̀ sí everybody ti ya dànù wọ́n ti sá lọ. àìmọye ìlú ló ti tú ní Kwara State tó pé àwọn bàbá Èkìtì àwọn olóṣèlú Sunday Igboho òòṣà wọ́n débẹ̀ ní àná àánú wá ṣe wọ́n àánú gómìnà ó ṣe àwọn tí wọ́n débẹ̀ ní àná. bàbá ńlá àwọn olóyè dé bàbá ńlá lánàá ẹ̀yin ọmọ bàbá ńlá kábíyèsí arójòjòyè bàbá mi èmi ò ní bú yín o èmi ò ní bú yín ohun tí mi ò dẹ̀ rí tí ò ṣojú mi kòró èmi ò ní dájọ́. wọ́n ní wọ́n bá kinní kan mílíọ̀nù láàrin àkáǹtì olórí yín nígbà yẹn wọ́n ní bàbá ńlá ó mọ̀ sí kinní kan nígbà yẹn èmi ò ní dájọ́. ṣùgbọ́n tó bá wá rí bẹ́ẹ̀ ẹ dákun bí ìlú bá tú tán ta lẹ̀ ìjọba lé lórí tó bá rí bẹ́ẹ̀ bí ìlú bá tú tán ta lẹ̀ máa jọba lé lórí. irú ẹkùn ó ti wò kí ọdẹ ó ti wọ bàbá ńlá tẹ bá kẹfín alábòsí kan ní bàbá ńlá òkè ọdẹ àìrèké gànmú gànmọ anywhere
ẹ kàn sáwọn ìró ẹkùn o kò sí Mr. Victor kankan tí ó wàá gba ìbọn lọ́wọ́ àwọn ọmọ ìró ẹkùn o ṣe mọ̀ pé àwọn ọdẹ òkè ọdẹ wọ́n ní Mr. Victor kan ló ní kán wá pé kán kò bọ́n wá àwọn fẹ́ lọ sáfìsì ẹ̀ bí ọba lọ bá àwọn ìró ẹkùn pé kán kò bọ́n wá àwọn fẹ́ lọ sáfìsì ẹ̀ àwọn lè pè èpè ń bẹ́ńlẹ̀ àwọn ní èpè ni now àwọn tó ti ń wọlé pítípítí ayé ni o fẹ́ kẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ tí Fúlàní sọ. ẹ jẹ́ ìtawà lórí TikTok tó bá fẹ́ wọ àwọn fídíò stand show mi mọ TikTok problem mo ní issue pẹ̀lú TikTok ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ́ fi ń wò mí lórí Yorùbáwùyí yẹn òun náà ni mò ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ wá wo pìtìpìtì ayé pìtìpìtì rèé pìtìpìtì ayé àwọn ọmọ Fúlàní wọ́n ní lórí odò Ọya tó fẹ́ sọ Kwara State dà wọ́n wá pe mítìnì wọ́n ti pe mítìnì ṣáwà tí ń jẹ́ àìṣe kankan náà ẹ tó bá mọ orúkọ àfáà yìí ẹ bá mi kọ sí comment section àfáà pìtìpìtì ayé yìí tẹ bá mọ orúkọ ẹ bá mi kọ sí comment section Fúlàní ló gbẹ̀yìn orúkọ ẹ o lórí pé wàláì pìtìpìtì máa bá yín Ògún gbọ́ Ògún ni mo fi búra fún pìtìpìtì máa bá yín báyìí ẹ bá ti wọlé lórí TikTok ẹ bá wa mute ẹjọ tó ẹ má bàa ṣó ìjọ fún mi fọlọ́wọ́n bá bẹ̀ yín ẹ bá ti wọlé lórí TikTok ẹ bá wa mute o ẹ dákun bẹ́ẹ̀ mute àjọ fún TikTok wọn lè gbọ́ rẹ̀. ẹ bẹ gbọ́. à ń gbọ́ fínífíní nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀. tá a bá jẹ. Number 1 ẹ wo topic tó wọ́pọ̀ sí abẹ́ kínní ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n ní ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá àgbákòmọ̀dé wọ́n ní àgbákò wọ́n ti fọ́ ó ti gbẹ wọ́n ti ka wọlé wọ́n ti háyọ̀nù ẹ̀ wọ́n ti háyọ̀nù pìtìpìtì ayé o ìyọnu báwo lóun níjà àwọn onírìn ìyọnu ilẹ̀ Yorùbá wọ́n tẹ́ bá mi wo show yìí ẹ bá mi like ètò yìí ẹ bá mi share fídíò yìí ẹ tẹ́ bá lórí TikTok à ń retí lórí YouTube ẹ bá mi share fídíò yìí wọ́n tọ́pìkì ẹ̀ ní ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá ìyọnu kí ni ìyọnu kí ló ń bọ̀ nílẹ̀ Yorùbá pé kí ni wípé wọ́n náà fẹ́ pín stéètì níyọnu ń bọ̀ fún kí ló fà yọnu kí ló mú yọnu wá àgbákòmọ̀dé wọ́n dé o àwọn alágbàákò fún ìdẹ̀tẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ń wọlé ẹ̀yẹ ká kọ́kọ́ play fídíò tá kọ́kọ́ play ṣé kí n tún play tó yẹ̀ ìṣẹ̀ ń wọlé ẹ̀dẹ̀ ìṣẹ̀ ń wọlé fídíò tá play ṣé ká tún play fídíò tó gbé wa lọ síbi tá a wà yìí ṣé ká kọ́kọ́ tún fídíò yẹn play náà ẹ̀yẹ ká tún play ẹ ṣe. wọ́n pa ni o lọ́ngbọ́n yẹn o tó bá lóun ṣe Islam ma fẹ́ yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ́n yẹn o ayò sí nínú Islam pé mi ń ṣe Islam mọ́ ìgbà tí wọn ò lo Sharia náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ń gbọ́ ya ó fi lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti Sharia wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì àní mọ tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi Islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó o bá ti lóò ṣe Islam ma wọn pa ọ́ gbogbo ẹni tí wọ́n di mùsùlùmí àfi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé o ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé njọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ọ́. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma ilé tí Imam al-Bukhari àtàwọn mi gbé jáde
Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìlámù rẹ̀ dà tó lóun ṣe má ẹ pa òfin Allah ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti filẹ̀ bí ọba pé wọn náà ò pé kọ́ wà láyé wọ́n pa ọ ní òfin Sharia nù. ṣé ẹ ti gbọ́ ní ìgbóná àwọn èsè báwọn o àìsè kankan náà a kì í ṣe ìkan ọ̀kan náà nílẹ̀ gómìnà ò bá fi ìsìlámù sílẹ̀ kó lọ ṣe oníṣẹ̀ṣe ò bá fi ìṣẹ̀ṣe lẹ̀ kó lọ ṣe mùsùlùmí ò bá fi mùsùlùmí lẹ̀ kó lọ ṣe kírísítẹ́nì ò bá fi kírísítẹ́nì lẹ̀ kó lọ di mùsùlùmí àwọn ò kì í pààyàn nílẹ̀ gómìnà we are not the same thing ẹ fún wa ní gómìnà stéètì àbí kẹ fún wa ní odò Ọya stéètì àwọn èèpààyàn lọ́dọ̀ wa èèpààyàn àìsè kankan náà ẹ dákun náà ẹ wá gbọ́ o àgbákò ti dé bá wọn o pìtìpìtì ayé. à ń gbọ́ fílífílí nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀. tá a bá tiẹ̀ wá ní wọ́n bá pín mẹ́fà ilẹ̀ Yorùbá yìí ní sí márùn-ún wọ́n fẹ́ dà lọ́rin pọ̀ mọ́ kọ́ wá di mẹ́fà ká máa lọ bẹ̀ wò àwọn kan ní wọ́n lè wá kò ní north central kí ló wí mẹ́fà tọ̀ wọ́n ní north central ẹni wọ́n pín Ìlọrin sí àyẹ̀bẹ̀kọ́ ni tí a bá kó wá sí west kí ni plate wá rẹ̀. ìbéèrè táwa pín Ìlọrin sí west kí ni fẹ́ ti wá kí ni lọ sí àtọ́ kí ni àjọ wájú wá ń bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́ tẹ̀ lọ́rùn etí lójútu rẹ o ipò wọn bẹ́ẹ̀ dì wá sí kọ́dà wọ́n sílé àti gbọ́ bó tiẹ̀ jẹ́ kójọ ọ̀rọ̀ ètí ìbílẹ̀ pé kọ́dà Kwara odò Ọya wọn fẹ́ máa pè é ìjọba sì ló wò wí bẹ́ẹ̀ ẹ bàbá àwọn kan tó fẹ́ kó jẹ́ odò Ọya ni wọ́n ti kí ni o wọ́n ń sọ yìí o àlẹ́jẹ̀ bí odò Ọya kí ni ìpàdé máa wá. àlùfáà wa béèrè gbogbo àwọn àfáà àwọn onímọ̀. àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí kò sí sọ kálẹ̀ ní kíní ìtají ni. tó ló ń kálukú gbọ́dọ̀ mójútó lù ẹ́ gbogbo àtàlẹ́ àjòkó tira wa yìí náà ní sinú ẹ̀sìn tààlà ní ìjòkó tira wa yìí àwọn kírísítẹ́nì ti jòkó tira wọn o lédè yìí tá a wí àwọn ti ṣiṣẹ́ lọ ní gèrè ẹ̀ lára ṣẹ́ táwọn ń ṣe lọ lédè ẹ̀ ni pé wọ́n ti wá bí gbogbo gómìnà gbogbo ilẹ̀ Yorùbá pátá ṣọ́kọ̀ṣọ́ wọn gbogbo ó sì jẹ́ kírísítẹ́nì tí ó lè ṣe mùsùlùmí kẹta láàrin wọn wọ́n ti parí eléyìn láàrin ara wọn táàbùrà wọ́n tún wá rìn tàwọn ọba náà lọ gbogbo ọba tí ọba jẹ́ ilẹ̀ Yorùbá pátá ọba kọjá Kristian kí táwọn bá ti rí yóò ṣe ìyọnu ṣe nínú òtítọ́. ìkíni parẹ̀ máa wá mùsùlùmí àwọn kíṣẹ́ ti ń gbìyànjú lórí gbogbo gọ́ọ̀mù ṣe jẹ́ kíṣẹ́ táwọn ọba wọn fi jẹ́ kíṣẹ́ kí ni parẹ̀ máa ti wá táwọn ajá mùsùlùmí ilẹ̀ Yorùbá. àwọn ń bẹ ń bí àròyé. àwa sì wà nínú àròyé. tá a sọ tẹ̀. lọ́dún jẹ́ pé kọ́lá bẹ́ẹ̀ bá fẹ́ jọba nínú kan nísìnyí àwọn ọmọ ṣe mítìnì ni wọ́n sì kúra fún wọ́n sì ṣe support. wọn ò ní fẹ̀yàn kékeré síbẹ̀. wọn ò ní fẹ̀yàn kékeré síbẹ̀. tí a bá kó wa sí wẹ́. question yìí ebi àti máa play kí máa kọ́kọ́ fẹ́ play ẹ̀tàn ni mo bí àti máa play kí máa analyse ẹ̀ ẹni tẹ́ ń wò yìí Alifulani lórúkọ ẹ̀ tẹ́ bá mọ̀ túmọ̀ Alifulani ẹ mọ̀ pé àwọn tí wọ́n tẹ́ bá mọ̀ túmọ̀ Alifulani kọ́kọ́ bá mi kọ sí comment section mo bí àwọn èèyàn máa tẹ̀ mọ́ ìtumọ̀ Alifulani òun ló ń sọ wípé ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá ìyọnu wo ló ń bọ̀ nílẹ̀ Yorùbá ṣé Fúlàní wọ́n tó ti bọ́ta tó náà mọ Fúlàní ó sọ gédégbé ní Fúlàní lòun
ó dẹ̀ gbé Fúlàní síbi orúkọ ẹ̀. Wọ́n wá la fẹ́ gba odò Ọya ńlẹ̀ Yorùbá, oníyọnu ń bọ̀. Ó láwọn mùsùlùmí, ó ní kíni plant ẹ̀ ti ní kalẹ̀. Tó bá jẹ́ mùsùlùmí tó jọmọ Yorùbá, wọ́n ti pé ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn lọ. Ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn lọ. Tó o bá jẹ́ mùsùlùmí tó o jẹ́ Yorùbá, ìyọnu kankan òde ńlẹ̀ Yorùbá, ìyọnu kankan òde máa bọ̀ ńlẹ̀ Yorùbá o. Tó o bá jẹ́ Kírísítẹ́nì tó jẹ́ original ọmọ Yorùbá, we have to live peacefully with each other. Eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ kí Fúlàní má gba ilẹ̀ wa ni. Tó o bá wá jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ original ọmọ Yorùbá, eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn o, ọ̀rọ̀ bílẹ̀ wa ò ṣe ní bọ́ sọ́pọ̀ àwọn ọmọ káwọn gan ni máa fi tọ̀wọ́ ẹrí, ọmọ abá màálùú sùn. Bí ilẹ̀ wa ò ṣe ní bọ́ sọ́dọ̀ wọn ni tó wà ńlẹ̀ yìí o, tá a máa ṣe ra wa lẹ́yọ̀ kan. Nọ́ọ̀tì ló ń gbé o, according to what he said o, fídíò ẹ̀pọ̀ tí máa play fún ẹnìyẹn gé ó kó pọ̀, wọ́n tẹ̀lé ẹ̀ sí mi ni. Wọ́n ní Yorùbá wò play ẹ̀ fáwọn èèyàn wa, ká lè ṣe ra wa ní òṣùṣù ọwọ̀, ká lè ṣe ra wa ní ẹyọ kan, ẹwọ àgbákòrọ. Wọ́n láwọn Kírísítẹ́nì, wọ́n fẹ́ make sure pé gbogbo àwọn governors tó wà nílẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ jẹ́ Kírísítẹ́nì. Ẹ dákun, ṣé Kírísítẹ́nì nìkan ló wà nílẹ̀ Yorùbá? Ṣé tí mùsùlùmí bá ra búrẹ́dì ní 10 naira, ṣé Kírísítẹ́nì ra tiẹ̀ ní 5 naira? Ọmọ Yorùbá ẹ jí lójú oorun o. Wọ́n fẹ́ sọ àgbákò kalẹ̀ sílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ sọ ìyọnu kalẹ̀. Àwa la gbọ́dọ̀ gbà kán balẹ̀ bàbá wa jẹ́ o, tán bá balẹ̀ Yorùbá jẹ́, wọ́n máa sá lọ sí Mali, wọ́n máa lọ Kàtàngórá, wọ́n máa lọ bọ́lá àwọn ìlú wọn, bá mi lọ́kọ̀ àwọn ìlú wọn, àwọn ìlú tó ti wá yẹn, Mali, Senegal, gbogbo wọn, ẹ̀pọ́n ti ń bọ̀tà sí pé Fúlàní làwọn, wọ́n máa sá lọ síbẹ̀ ni o. Yorùbá ẹ jí lójú oorun, ẹ má sùn o. Ẹ sọ̀rọ̀ o bàbá Fúlàní. Ẹ gbọ́. À ń gbọ́ fínífíní nísìn, rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone. Tí wọ́n bá pín sọ́nà mẹ́fà, wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀. Tá a bá tiẹ̀ wá ní wọ́n bá pín mẹ́fà, ilẹ̀ Yorùbá yìí ní sí 5 ni. Wọ́n fẹ́ dà lọ́rin pọ̀ mọ́. Ṣé ń gbọ́? Ẹ wo ọpọlọ òfò tí wọ́n ń lò, wọ́n fẹ́ da Ìlọrin pọ̀ mọ́lẹ̀ Yorùbá. Tí àwọn gọ́vnà tilẹ̀ Yorùbá bá ń ṣe mítìnì, gọ́vnà Ìlọrin ò ní bá wọn ṣe mítìnì o. Tí àwọn gọ́vnà sí ilẹ̀ Haúsá tó bá ń ṣe mítìnì, ẹ má rí gọ́vnà Kwara ń bẹ̀. So Kwara dá dúró gẹ́gẹ́ bí one country nínú Nàìjíríà. Sudan, God bless you, ìyá mi. Kwara dúró bí one country, another country nínú Nàìjíríà. Tí gọ́vnà ilẹ̀ Ìgbò bá ń ṣe mítìnì, kò ní bá wọn ṣe. Tí gọ́vnà ilẹ̀ Haúsá bá ń ṣe mítìnì, kò ní bá wọn ṣe. So entirely, Kwara is another country nínú Nàìjíríà. Wọ́n ní wọ́n fẹ́ da Ìlọrin pọ̀ mọ́. Ìyá mi evangelist ẹ máa bọ̀ lórí YouTube. Tó má da Ìlọrin, fẹ́ Ìlọrin lè máa padà, ó lè máa sí South West. Ẹ̀yin èèyàn wa ṣe bí àwa ò fẹ́ Ìlọrin tó wá sí South West. Ẹ ṣáà dúró yín bẹ́ẹ̀ ṣe dúró. Àwa àgbómìnà ní kí Tinubu, ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ dákun ẹ ṣàánú wa. Ẹ̀yin ọba ẹ ṣàánú wa, ẹ̀yin ìjòyè ẹ ṣàánú wa ńlẹ̀ gómìnà. Àwa àtàwọn pípù yìí, kì í ṣe kankan náà. Àwọn kì í ṣe Fúlàní. Ẹ ṣáà pé mi ṣé mo jọ Fúlàní? Ṣé mo jọ Fúlàní? Ẹ̀kẹ́ mi ni kù ń dùn yìí. Bí ọṣẹ ìyàwó, ẹ̀kẹ́ Fúlàní ò kì í rí báyìí. Ẹ ti rí mú mi bó ṣe rí. Imú Fúlàní ò kì í rí báyìí. Bàbá Tinubu ẹjọ́ torí Ọlọ́run tó kó òdo Ọya state lẹfẹ fún wa lódò Ọya state. Ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ dákun ẹ gbà wá. Ẹ̀yin ọmọdé ilẹ̀ Yorùbá ẹ dákun má bá wa kó òdo Ọya state àbí gómìnà state sí comment section. Ẹ jọ̀ọ́ ẹ gbà wá. Ọ̀tàwọn pípù yà kì í ṣe kankan náà o. Ó ní wọ́n fẹ́ pín Kwara mọ́ South West. Àgbákọ́mọdé. Kọ́ wá di mẹ́fà ká máa lọ bẹ̀ o. Àwọn kan ní wọ́n lò wá kò ní North Central. Kí ló wí? Mẹ́fà
ẹ̀hẹ́tọ̀ wọ́n ní North Central ẹni wọ́n pín Ìlọrin sí àyẹ̀kọ́ ni tí a bá kó wa sí West kí ni plate wa rẹ̀. ìbéèrè tá bá pín Ìlọrin sí West kí ni fẹ́ẹ̀tì wa. ẹjọ́ wọn tó bá pín Ìlọrin sí West wọ́n ní kí ni fẹ́ẹ̀tì àwọn. Ìlọrin yẹn ni wọ́n rí bí ẹni wípé ó jẹ́ Kwara and Ìlọrin is just like to 1% o. Ìlọrin is not up to 1% of Kwara State. Ìlọrin ò tó 1%. Ìgbómìnà ẹ̀dìdè wà láyẹ̀ ní dààmú ìyá mi. Ìgbómìnà ẹ̀dìdè o. Ẹ̀yin ọba àgbómìnà ẹ̀dìdè o. Ní kí wọ́n pín Ìlọrin sí West ẹ jẹ́ kí Ìlọrin dá dúró ẹ̀. Ìlọrin kù tí wọ́n ti wà láyè wọn jẹ́ káwọn ti lọrin káwọn náà kọ́ dúró láyè wọn kọ́ máa ṣayé wọn àwọn àtàwọn ọmọ ìyá wọn bá fi ìsìlámù lẹ̀ wọ́n ní kán bẹ́ orí ẹ̀ ni wọ́n ní kán gé ẹ lápá ni wọ́n ní kán gé ẹ lẹ́sẹ̀ ni ẹ dúró yín ẹ jẹ́ kí àwa gómìnà náà dúró tiwa àwa lọmọ ogbó tó mọ̀nà ẹ lọ wo ìtàn wa ẹ lọ wo ìtàn wa o ẹjọ́ torí Ọlọ́run kì í ṣe kọ̀kọ́ pẹ̀lú àwọn pípù yìí wọ́n ti bẹ̀rẹ̀ lórí pé ọ̀rọ̀ tí Tinubu sọ pé àwọn tí ìjọba ń sọ pé wọ́n máa ṣe odò Ọya àwọn kan pè fún gómìnà stéètì odò Ọya stéètì Fúlàní lẹni tó ń sọ̀rọ̀ yìí o wọ́n ti kílèmù Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́ wọ́n ti kílèmù Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́ ìyẹn tẹ̀kọ́ ló bá mi báyìí ìyẹn kọ́ ló bá mi o ìyẹn kọ́ ló bá mi ẹjọ́ torí Ọlọ́run ṣàánú fún wa ẹ jẹ́ ká dá dúró ká kò dá gbọ́dọ̀ àwọn pípù yìí èèyàn 176 ni wọ́n kó ní Kwara láti ní wọ́ọ̀rọ̀ ní Kwara State láti February gọ́vnà Kwara State wọ́n dákẹ́ ni wọ́n mẹ́lò shin gọ́vnà Kwara State Abdulrasaq Abdulrahmanu wọ́n mẹ́lò ní àwọn 176 ìjọ wo ní last month làwọn bandits làwọn terrorists náà display wọn láwọn ti kọ́ wọn ní Kùránì náà ti ka Kùránì ìjà gborí ibú ọ̀rọ̀ wọ́n ní kódà àwọn máa ṣe wòlímọ̀ fún wọn wọ́n wá ní tí ìjọba bá tètè ṣe kíá kó negotiate pẹ̀lú àwọn máa pa gbogbo wọn ní lẹ́yìn tó pọkùnrin 200 nílùú kan wọ́n láwọn máa pa gbogbo àwọn ọmọ èké yẹn wọ́n ti ka Kùránì ìjélẹ̀ wọ́n ti fẹ́ ṣe wòlímọ̀ tó bá ti wá fẹ́ sanwó tó bá fi gbà wọ́n kalẹ̀ wọ́n ní kọ́ mọ́ wòlímọ̀ dání àgbákọ́mọdé wọ́n ní kí wọ́n mú owó wòlímọ̀ dání wọ́n láwọn táwọn kọ́ ní wọ́ọ̀rọ̀ àwọn ti kọ́ wọn ní Kùránì wọ́n ti sọ kí àlùkùránì ogun wọlé gbọ́ Kwara ló kọ́mọ̀ ẹ̀kọ́ ogun wọlé gbóná ẹ dẹ́kun ẹ gbà wá o ẹ̀yin èèyàn bá wa gbé fídíò ẹ bá wa sí ẹ o ẹ gbé fídíò yẹn lọ lórí péèjì àwọn 2% ọ̀fẹ́ ní fídíò Yorùbáwùyí ẹni live tó bá ṣe tẹ́ bá gbé sórí YouTube yàwó fún yàn copyright àdè kí n gbowó lórí ẹ̀ ọ̀fẹ́ ni ẹ bá wa gẹ dákọ bá wa polongo bá wa pariwo wọ́n lè má rí lọ́dọ̀ tèmi kọ́ rí lọ́dọ̀ tí ilẹ̀ tìṣú tèmi ń ṣe ṣó kọ́ rí lọ́dọ̀ tí pé àwọn àgbómìnà ẹ pín ẹyàwó ayé àwọn pípù yìí o ẹ wò ó ní ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá kí ló fẹ́ fà ìyọnu kí ló fẹ́ fà ìyọnu tójú akátá bá wá léwó tó yẹ ká máa gbọ́ lẹ́nu ẹdìyẹ Fúlàní ló ń sọ fún wa wípé ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá Fúlàní ló ń sọ fún wa pé ìyọnu ń bọ̀ nílẹ̀ Yorùbá àṣà ọ̀nà àgbákọ̀mọ̀dé sọ̀rọ̀ ogúndé o. lọ sí àtọ́ kí làwọn wájú wá ń bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́tẹ̀ lọ́rùn etí lójútu rẹ o ipò wọn bẹ́ẹ̀ dùn wá sí. ṣé ń gbọ́ ibo ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn ìyẹn náà ibo ni wọ́n fẹ́ tì wá sí. àti síbì kankan Ìlọrin fẹ́ ó gbà yín ẹ dúró ń bẹ̀ ẹ bá ti ń kó Sókótó ẹ mọ̀ wọ̀ lọ́rin ẹ bá ti ń kó lọ́rin ẹ mọ̀ wọ̀ Sókótó odò Ọya kó dúró láàyè tiẹ̀ lọ́tọ̀ ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ dìde fún wa o ẹ̀yin ọba kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì bá mi ọ̀rọ̀ tàkàdé ní káwò àwọn ìgbàlẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òdùn olórí ibóyàn lè dọ́ta sí bá mi Aláàfin Ọ̀yọ́ ọmọ Kútíkù ò gbọdọ̀ pa Olúgbọ́n àgbẹ̀ ọmọ Bàyámù ẹ dákun ẹ ṣàánú wa Olúbàdàn akọbí ọmọlédè sledgehammer dádì mi yòòní náà náà ọmọ ẹ ló pè ẹ Àbẹ̀ní Ayélàgbé ló ń pariwo Tinubu ṣàánú mi ṣàánú wa ṣàánú afẹ́dádúró Odò Ọya state àbí gómìnà state whatever
kájọ kọ́kọ́ kúrò lọ́dọ̀ àwọn pípù yìí ná káwọ́ kọ́ lóyún kó tó di pa máa bímọ káwọ́ kọ́ kúrò láàrin àwọn pípù yìí wọ́n ní bọ́dọ̀ fẹ́ gbé àwọn sí ẹni wọn kò gbé yín síbi kan pé ṣáà ẹdúró yín nílò ọ̀rẹ́ mọ̀ sí lọ bá ti wọ sókótó báyìí tẹ́ mọ́ lọ́wọ́ lọ́rùn àtúkòtò because ibẹ̀ yẹn ní pìtìpìtì tí ń bálẹ̀ Yorùbá o ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá dìde kẹ́ ẹ búlọ̀kù bíi tí àgbàrá ń gbà wọlé tẹ́ ẹ̀ bá búlọ̀kù ẹ̀ ibẹ̀ ní pìtìpìtì rẹ̀ ẹ wo pìtìpìtì ayé ibẹ̀ ní pìtìpìtì ń gbà wọlé Yorùbá o ẹ bá wa búlọ̀kù ẹ̀ jáde dúró Ìlọrin náà wà Ìlọrin state wọ́n lè máa jẹ́ Kwara state wọ́n lè máa jẹ́ Kwara bínú àwọn lè máa jẹ́ Odò Ọya state káwọn máa jẹ́ kí lórúkọ ẹ̀ state tó bá wọn nìkan jẹ́ pìtìpìtì ayé làwọn eléyìí o wọ́n ní mo lọ fẹ́ pín àwọn sí tó bá wù kán pín yín bá tẹ̀wọ̀n wọn kó pín yín sóńdó tó bá wù Tinubu kó pín yín mọ́ àwọn Abẹ́òkúta àbí kó pín yín mọ́ Lagos state àbí kó pín yín mọ́ Ọ̀ṣun state ó yà ti gbé yín lọ sí ìdí. Jẹ́ kó máa bọ̀ lóńdó kó pín wọn bóńdó jẹ́ kó pín wọn mọ́ńdó náà wọ́n ní bọ́dọ̀ máa pín àwọn sí wọ́n ní bọ́dọ̀ fẹ́ dà wọ́n sí ẹjẹ́ kan làwọn mọ́ àwọn Lagos state ńgbà náà ó dà kó máa lọ sí Ògùn state ọ̀yọ́ ọmọ Abẹ́òkúta ẹ̀kọ́ àlejò kó máa lọ Abẹ́òkúta Èkìtì ọ̀dọ̀ bàbá Èkìtì ní kó máa lọ. kí ni lọ kí ni ọjọ́ iwájú wọn bẹ́ẹ̀. èyí wọn ń dìbẹ́ tẹ̀ lọ́rùn etí lójútu rẹ o ipò wọn bẹ́ẹ̀ dùn wá sí kọ́dà wọ́n sílé àti gbọ́ bó ti ẹ̀jẹ̀ gbọ́dọ̀ wọlé tí ìfi rẹ̀ pé kọ́dà kó ara Odò Ọya wọn fẹ́ máa pè é ìjọba sì lówó òwú bẹ́ẹ̀ ẹ bàbá àwọn kan tó fẹ́ kó jẹ́ Odò Ọya ni wọ́n ti kí ni o wọ́n ń sọ yìí o allegedly. àwa ta fẹ́ kó jẹ́ Odò Ọya èmi gbójú síta a fẹ́ kí gómìnà jẹ́ Odò Ọya kí Ìlọrin dúró tiẹ̀ lọ́tọ̀ ẹ bá wa fà gómìnà yọ kúrò nínú Ìlọrin wọ́n dúró tiwọn káwa náà dúró tiwa allegedly ń bo Ìlọrin allegedly òsín tó ń allegedly àfẹ́ yín òsò kíní kan ní kò pa ni àpá ọ ní pípa báwo ẹ wá sọ pípa láì ṣe pé ẹ fẹ́ máa pa ẹran léyá láì ṣe pé èèyàn jájá láì ṣe ẹdìyẹ àpá ọ ní àwọn àpá ọ pípa báwo èèyàn bẹ́ẹ̀ lè fẹ́ pa Odò Ọya kí ni ìpalẹ̀mọ́ wa. àlùfáà wa ń béèrè gbogbo àwọn àfáà àwọn onímọ̀. àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí kò fẹ́ sọ fẹ́lẹ́ ní kíní ìtají. ṣé ẹ̀ ń gbọ́ bí mo fẹ́ kẹ́ mú dání gangan nìyẹn wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn tó má padà ní kí Odò Ọya kó dúró lọ́tọ̀ kí Ìlọrin dúró lọ́tọ̀ wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn tó má padà pín ìgbómìnà mọ́ South West wọ́n láwọn ò bá South West lọ adẹ̀gbà bẹ́ẹ̀ wọ́n ní kí ni ìpalẹ̀mọ́ àwọn olóṣèlú sọ pé ìyọnu ìtanijí lórí ìyọnu tó ń bọ̀ nílẹ̀ Yorùbá àní ìyọnu lágbára Ọlọ́run ìtò wà nílẹ̀ Yorùbá náà bá wà dáwọ́ gbó àníri ìyọnu àfáà kò ní sí ìyọnu nílẹ̀ Yorùbá láṣẹ àwọn onílẹ̀ láṣẹ àwọn alálẹ̀ kò ní sí ìyọnu nílẹ̀ Yorùbá àníkàgbákò pákó kankan ò ní dé súnmọ́ wájú. tó ló ń kálukú gbọ́dọ̀ mójútó lù ẹ̀ gbogbo àtàlẹ́ àjòkó tira wa yìí náà ní sinú ẹ̀sìn tá a náà ní jòkó tira wa yìí àwọn kírísítẹ́nì ti jòkó tira wọn o lédè yìí tá a wí àwọn ti ṣiṣẹ́ lọ ní eré ẹ̀ lára ṣẹ́ táwọn ń ṣe lọ lédè ẹ̀ ni pé wọ́n ti wá bí gbogbo gómìnà gbogbo ilẹ̀ Yorùbá pátá tí wọ́n kọ́ sọ́wọ́ wọn gbogbo ó sì jẹ́ kírísítẹ́nì. àgbákò rọ ẹwọ tí o lè ṣe mùsùlùmí kẹta. ẹgbẹ́ yìí kírísítẹ́nì tẹwà lórí péèjì ẹ fẹ́ sọ gbogbo àwọn gọ́vùnà ilẹ̀ Yorùbá di kírísítẹ́nì ẹ gbọ́ ẹ sọ̀rọ̀ náà yìí kírísítẹ́nì wà lórí péèjì wa ẹ̀yin kírísítẹ́nì Ogun State náà ń bọ̀ àbáyé wàhálà everybody ṣe máa ń reject wọn báyìí àwọn èèyàn ní kọ́ máa wá sógun State àwọn Oǹdó náà yarí ibo ní kọ́ máa bọ̀